Lórúkọ Ọlọ́run alààyè ni a kí yín káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Ẹ̀kọ́ tí a ti ń bò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a wà ní májẹ̀mú Ọlọ́run pẹ̀lú ènìyàn. A ti wo oríṣiríṣi májẹ̀mú tí Ọlọ́run tó dá pẹ̀lú àwọn ènìyàn. Lónìí, orí ọ̀rọ̀ wa à ń wo ìwà rere ìṣòdodo sí májẹ̀mú Ọlọ́run. Ní apá mi àlàáfíà bíi mo ní bàbá wa nínú Olúwa láti ìjọ Màríà Mímọ́ Ìlẹ́bà, bàbá wa Venerable Michael Ọdúntàn. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé sà. Lápá ọ̀tún mi níbí mo ní màmá wa láti kan nínú àwọn ìjọ wa All Saints Anglican Church Leslie Road Ìlaro, Mrs. N.A. Egunlétí. Màmá ẹ káàbọ̀. Ẹ ṣé sà, ẹ kú iṣẹ́ Olúwa. Nípa ohun tí à ń wò nínú ọ̀sẹ̀ yìí, à ń wo ìwà rere ìṣòdodo sí májẹ̀mú Ọlọ́run. Ibi kíkà wa ni Deuteronomy orí 28 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 14. Bàbá wa Ọdúntàn, ẹ jọ̀ọ́ ẹ bá wa ka ibi tí a pè yẹn. Deuteronomy orí 28 láti ẹsẹ̀ 1 ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ lónìí. Ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọ fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irúgbìn àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún agbọ̀n rẹ àti fún ọpọ́n ìkó àkàrà rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni ìkọlù níwájú rẹ. Wọn ó jáde sí ọ ní ọ̀nà kan, wọn ó sì sá níwájú rẹ ní ọ̀nà méje. Olúwa yóò pàṣẹ ìbùkún sórí rẹ nínú àká rẹ àti nínú ohun gbogbo tí ìwọ bá fi ọwọ́ rẹ lé. Òun ó sì bùsí fún ọ ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Olúwa yóò fi ìdí rẹ kalẹ̀ ní ènìyàn mímọ́ fún ara rẹ̀ bí ó ti búra fún ọ bí ìwọ bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí ìwọ sì rìn lé ọ̀nà rẹ̀. Gbogbo ènìyàn ayé yóò sì rí i pé orúkọ Olúwa ni a fi ń pè ọ́, wọn ó sì máa bẹ̀rù rẹ. Olúwa yóò sì sọ ọ́ di púpọ̀ fún rere nínú ọmọ inú rẹ àti nínú irú ohun ọ̀sìn rẹ àti nínú èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ láti fún ọ. Olúwa yóò sì ṣí ìṣúra rere rẹ̀ sílẹ̀ fún ọ, ọ̀run láti rọ òjò sílẹ̀ sí ilẹ̀ rẹ ní àkókò rẹ̀ àti láti bùsí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Ìwọ sì máa wín orílẹ̀-èdè púpọ̀, ìwọ kì yóò sì tọrọ. Olúwa yóò sì fi ọ́ ṣe orí, kì yóò sì ṣe èrò. Ìwọ sì máa lékè ṣá, ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn. Bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo pa fún ọ ní òní láti máa kíyèsí òun àti máa ṣe wọ́n, ìwọ kò sì gbọdọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún ọ ní òní sí ọ̀tún tàbí sí òsì láti tọ ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n. Ọ̀rọ̀ Olúwa, ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ ṣé bàbá wa. Láti ibi tí a kà yẹn, a ní àwọn èròǹgbà tí a fẹ́ wò nínú ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Àkọ́kọ́, láti mọ onírúurú ìbùkún májẹ̀mú ìbùkún tí Ọlọ́run dá pẹ̀lú àwọn ènìyàn àti láti kọ́ni ní ohun àìgbọ́dọ̀ má ṣe fún ìbùkún Ọlọ́run yìí láti wá sí ìmúṣẹ nínú ayé wa. Májẹ̀mú yìí kì í ṣe pa péré ti ọ̀rọ̀ nìkan, ó tún fi agbára hàn nínú ìfẹ́ rẹ̀ fún wọn láti fún wọn ní ìbùkún ti ayé, ọrọ̀, ìṣèso àti ọ̀pọ̀ nínú ohun gbogbo tí wọ́n dáwọ́ wọn lé. Ó ṣe pàtàkì láti mọ̀ pé oore ọ̀fẹ́ ni ó ru Ọlọ́run sókè láti ṣe ìlérí ìbùkún ọ̀tun fún Ísírẹ́lì. Tí a bá wo Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 14, Ọlọ́run sọ fún wọn níbẹ̀ wípé nígbà tí wọ́n bá dé ilẹ̀ tí òun mú wọn lọ, pé òun ní àlàkalẹ̀ àti ètò ìbùkún fún wọn. Ìṣòdodo rẹ̀ ni ó sì mú kí ohun tí ó ṣe ìlérí yìí kí ó wá sí ìmúṣẹ. Ìbùkún Ọlọ́run àti oore ọ̀fẹ́ ni ó wá sí ìmúṣẹ nínú Kristi, gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 18 wípé nípa iṣẹ́ Ábúráhámù tí Ọlọ́run ti dá májẹ̀mú ìbùkún
tí a dẹ̀ rí nínú ayé àwọn ọmọ Ísírẹ́lì wípé kì í ṣe nípasẹ̀ Ábúráhámù nìkan. Tó bá jẹ́ pé nípasẹ̀ Ábúráhámù nìkan, irú àwa wọ̀nyí a ò ní oore ọ̀fẹ́ ìbùkún yìí. Ṣùgbọ́n nítorí pé gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ májẹ̀mú àti ìbùkún yẹn ó ń wá sí ìmúṣẹ nínú Kristi Jésù. Nítorí àfojúsùn ohun tí Ọlọ́run ní fún ọjọ́ iwájú ni Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú Ábúráhámù. Nítorí náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti ẹnikẹ́ni tó ní ìgbàgbọ́ nínú Kristi Jésù, gbogbo wa ló ní àṣẹ àti ẹ̀tọ́ sí ìbùkún Ọlọ́run yìí, fún májẹ̀mú ìbùkún yìí. Ṣùgbọ́n nǹkan kan tó wà bẹ́ẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ wá sínú ìbùkún yìí ó ní láti mọ Kristi, àti wípé ó ní láti ṣetán láti gbọ́ràn sí àṣẹ àti ìlànà Ọlọ́run. Kí wá ni àwọn ohun tí àwọn ìbùkún náà ń béèrè fún? Báwo ni a sì ṣe lè ní gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí ohun tí mo sọ yẹn? Ohun tí májẹ̀mú náà ń béèrè fún ni ìgbọ́ràn wa, àti wípé ìgbàgbọ́ wa nínú Kristi Jésù ló lè mú wa dúró nínú májẹ̀mú náà kí a sì jẹ́ alábàápín nínú májẹ̀mú náà. Ìbéèrè fún ìjíròrò máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa, màmá Egunlétí. Wọ́n ní ṣe àwárí kí o sì ṣàlàyé onírúurú ìbùkún tí ó wà nínú ibi kíkà wa yẹn, Deuteronomy 28 yẹn, ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 14. Kí ni àwọn kan tí ẹ lè ṣàwárí ń bẹ̀rẹ̀? Ẹ ṣé sà. Nínú ibi kíkà wa Deuteronomy 28 ẹsẹ̀ 1 títí dé 14, àwọn ìbùkún májẹ̀mú tí ó wà níbẹ̀ ó pọ̀ díẹ̀. Ṣùgbọ́n àkọ́kọ́, ìbùkún ìgbéga ó wà nínú ẹsẹ̀ 1 yẹn, tí Ọlọ́run ti ní òun yóò gbé ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ìkejì, ìbùkún ìṣẹ́gun ní ẹsẹ̀ 7, tí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé òun yóò mú ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá tí wọ́n bá dìde sí níbì kan, wọn ó sá padà ní ibi 7. Ìkẹta ni ìfìdímúlẹ̀ májẹ̀mú Ọlọ́run, gẹ́gẹ́ bí a ti rí nínú Ẹ́xódù orí 19 ẹsẹ̀ 6, tó sọ wípé òun ó sọ wọ́n di ènìyàn mímọ́ rẹ̀. Ó wà nínú ẹnu ẹsẹ̀ 9. Ìfìdímúlẹ̀ májẹ̀mú Ọlọ́run àti èyí tí màá sọ gbẹ̀yìn ó ní ìbùkún ìsọdipúpọ̀ ní ẹsẹ̀ 11. Àwọn ìbùkún wọ̀nyẹn ni ó jẹ́ ìbùkún májẹ̀mú tí mo lè tọ́ka sí. Ẹ ṣé bàbá Venerable Ọdúntàn, ẹ máa ní kankan láti bá wa sọ láti ṣe kò kárí àwárí májẹ̀mú ìbùkún Ọlọ́run yẹn tó wà nínú ibi tí a kà yẹn sà. Gẹ́gẹ́ bí àfikún nípa ti májẹ̀mú ìbùkún, ó sọ nípa ti májẹ̀mú nípa ti ìbùkún ọrọ̀. Bákan náà ti ìsèso, wọ́n ti sọ nípa ti ọ̀pọ̀, pàápàá nípa ti ohun ọ̀sìn lórí iṣẹ́ wọn, àti ìbùkún májẹ̀mú wíwọlé àti jíjáde àwọn ọmọ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí ni à ń rí gẹ́gẹ́ bí májẹ̀mú fún ẹnikẹ́ni tó gbàgbọ́ nínú Ọlọ́run alààyè. Ìbéèrè kejì, bàbá ọ̀dọ̀ yín mo ti máa bẹ̀rẹ̀ ìbéèrè kejì. Wọ́n ní kí ni àwọn àmúyẹ tí Ísírẹ́lì tàbí ẹnikẹ́ni gbọ́dọ̀ ní láti fa àwọn ìbùkún májẹ̀mú náà mọ́ra? Ó ní nǹkan kan tá a ní láti ṣe láti rí májẹ̀mú Ọlọ́run yìí gbà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ ṣé olótú ètò. Ohun tó wà ńbẹ̀ ni pé ìgbọràn sí àṣẹ Ọlọ́run ilé jẹ́ kókó, kó tó di pé èwo tó jẹ́ kókó fún àmúyẹ fún àwọn Ísírẹ́lì tàbí ẹnikẹ́ni èyí tí ó gbọ́dọ̀ láti lè ní ìbùkún yìí, láti fà ìyẹn ni pé láti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ìgbọràn sí àṣẹ Ọlọ́run, àti láti máa pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ní ìgbà gbogbo. Ẹ ṣé bàbá. Tá bá wò á rí i pé Ọlọ́run ò kì í fi ẹnikẹ́ni tí ó bá ń pa májẹ̀mú rẹ̀ mọ́ tó dẹ̀ ń gbọ́ràn sí àṣẹ rẹ̀, Ọlọ́run ò kì í fi irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀. Ọlọ́run dẹ̀ máa ń ṣe ohun tó tọ́ pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀. Ìwọ olùgbọ́ mi lónìí, nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ọ lónìí ni pé o ní láti gbọ́ràn ṣáá. Ọ̀rọ̀ orin yẹn sọ pé ṣáà gbọ́ràn. Níwọ̀n ìgbà tí o bá ti gbọ́ràn, ìbùkún Ọlọ́run wàá rí ní gbogbo ọ̀nà, lórí iṣẹ́ rẹ, lórí ẹbí rẹ, lórí òwò rẹ, bẹ́ẹ̀ ni yóò sì rí fún ọ ní orúkọ Jésù. Ìbéèrè kẹta máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá Egunlétí. Kí ni ìdí tí àwọn tí ó ń pa májẹ̀mú mọ́ fi ní láti fi ara jì títí dé òpin, kí wọ́n sì jẹ nínú àǹfààní májẹ̀mú náà? Pé kì í ṣe pé ká kàn pa májẹ̀mú ìtàn débì kan, ṣùgbọ́n dé òpin. Kí ni ìdí náà? Ẹ ṣé bàbá. Ẹ ṣé púpọ̀ atọ́kùn. Ìdí rẹ̀ láti pa májẹ̀mú mọ́ títí dé òpin òun ni wípé kí a lè jẹ àǹfààní májẹ̀mú náà lẹ́kùnrẹ́rẹ́.
nítorí pé bíbélì wípé kì í ṣe ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ bí kò ṣe ẹni tó bá forí tì í títí dé òpin òun la ó gbàlà. Nítorí náà ẹni tó bá bẹ̀rẹ̀ tó kàn pamọ́ níbẹ̀rẹ̀ tó pamọ́ tó dàárín, bíbélì ní ẹni tó bá fi ọwọ́ kan ohun ìtùlẹ̀ tó bojú wẹ̀yìn ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ìdí rẹ̀ ni wípé tí ẹnikẹ́ni bá bẹ̀rẹ̀ sí pa májẹ̀mú Ọlọ́run mọ́, ó nílò láti pamọ́ títí dé òpin kí ó lè jẹ àǹfààní àwọn ìbùkún yìí lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣé, ìyẹn ni pé ìwọ olùgbọ́ mi, kì í ṣe pé kí a kàn pa májẹ̀mú yìí mọ́ tàbí kí a gbọ́ràn fún ìgbà díẹ̀, ṣùgbọ́n títí dé òpin ẹ̀mí wa. Nítorí pé yàtọ̀ sí ìbùkún tí a lè fojú rí, àwọn míì ṣe lè máa ní ìbùkún ọrọ̀ tí ayé lọ títí, ṣùgbọ́n ìbùkún kan wà tí ó ju orí gbogbo ìbùkún lọ. Ẹni pé a ó sinmi pẹ̀lú Ọlọ́run, a ó sì wà pẹ̀lú rẹ̀ títí láé, tí í ṣe olórí ìbùkún tí ẹnikẹ́ni tí ó lè rí gbà. Bàbá, mo fẹ́ kí a kádì ìbéèrè tí ọ̀sẹ̀ yìí nílẹ̀. Wọ́n ní kí ni ìwà rere tí ó dára jùlọ fún gbogbo onígbàgbọ́? Wọ́n dẹ̀ fi ìwé ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 4 wọ́n fi síwájú rẹ̀ pé kí ni ẹ rí gẹ́gẹ́ bí ìwà rere tí ó dára jùlọ fún gbogbo onígbàgbọ́? Kò sí ìwà rere tó dára jù fún gbogbo onígbàgbọ́ ju pé kí ó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, kí ó sì rí pé ọ̀rọ̀ Ọlọ́run òun pamọ́ nígbà gbogbo. Eléyìí ló lè mú kí irú ènìyàn bẹ́ẹ̀ kó ní ìbùkún. Irú ẹni bẹ́ẹ̀ sì ní bá ti ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ ní ìwà òdodo àti ìwà bí Ọlọ́run, èyí tó yẹ pé ó lè fi jẹ́ kí Ọlọ́run ní inú dídùn sí irú ènìyàn bẹ́ẹ̀. Ẹ ṣé, ìyẹn ni wípé gbogbo wa gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí onígbàgbọ́, ohun tí a nílò ni ìgbọ́ràn. Ìwọ olùgbọ́ mi, báwo ni o ṣe ń pa ohun tí a pè ní ìwà rere yìí, báwo lo ṣe ń pa á mọ́ tó? Ǹjẹ́ o ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ o ń ṣe ìfẹ́ rẹ̀? Ǹjẹ́ o ń ṣe tán láti ṣe ohun tí ó fẹ́ kí ìbùkún rẹ̀ kó lè wà lórí rẹ̀, kó lè wà lórí ilé rẹ̀, kí o dẹ̀ lè jogún ìyà àìnípẹ̀kun tí í ṣe olórí ìbùkún tí ó ga jùlọ? Fún ìparí, bàbá wa àti màmá wa, a kí yín lẹ́ẹ̀kan sí pé a pè yín, ẹ wá ní àkókò yìí, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún yín o. Àwọn ìbùkún Ọlọ́run tí ó dé gbogbo igun ayé kì í ṣe ohun tí ó pín nínú ara wọn, ṣùgbọ́n wọ́n jẹ́ àbájáde tí ó pín nínú ara wọn, ṣùgbọ́n wọ́n jẹ́ àbájáde fún ète àti ògo fún Ọlọ́run láàrin àwọn orílẹ̀-èdè. Ọlọ́run ní oríṣiríṣi ìbùkún fún àwọn ènìyàn nínú ayé, kò dẹ̀ pín sí ibì kan, ṣùgbọ́n ètò àti àlàkalẹ̀ ni láti mú wa dé inú ògo Ọlọ́run, láti jẹ́ àjùmọ̀jogún pẹ̀lú rẹ̀ ní ìjọba Ọlọ́run. Ó wá ṣe pàtàkì fún àwọn Kristẹni láti gbọdọ̀ pa ìgbàgbọ́ wọn mọ́ nínú ìwà bí Ọlọ́run, nítorí pé ká bá ní pé a gbọ́ràn, ìwà wa, ìṣe wa yóò máa fi hàn wípé ọmọ Ọlọ́run ni wá ní gbogbo ìhà àti ní gbogbo ọ̀nà, àti wípé yóò fi hàn ayé wípé àjùmọ̀jogún ni wá nínú ìjọba ti Ọlọ́run. Fún ìrònú, májẹ̀mú ìbùkún dá lérí ìgbọ́ràn wa. Ìbéèrè mi ni pé báwo lo ṣe gbọ́ràn tó? Bó o ṣe gbọ́ràn tó ló máa ṣàpèjúwe bó o ṣe jẹ́ ọmọ Ọlọ́run tó. Ohun tí o bá gbọ́ràn sí lẹ́nu tirẹ̀ ló jẹ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹsẹ̀ àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí ó ní ìwé Dítarónómì orí 28 ẹsẹ̀ 1. Ẹ jẹ́ kí a kà á. Yóò sì ṣe bí ìwọ bá fẹ́ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àṣẹ gbogbo tí mo pa fún ọ ní òní, ìjọ Olúwa yẹ yóò ga ju orílẹ̀-èdè ayé lọ. Olúwa Ọlọ́run yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Tèmi tí ní tòótọ́, ọpẹ́ Olúwa Ògúnlẹ̀yẹ. Ẹ ṣé.